agbára ilẹ̀ wa ó ti ní í ṣe pẹ̀lú ibi tí ọjọ́ dé. ẹ dẹ́kun ẹ dẹ́bọ̀ tá a bá rí àwọn wèrè kan tó sọ pé ẹ bá fọwọ́ kan lásẹ̀sì ọ̀tá yín ni wọ́n o. ẹ wò wọ́n gẹ́gẹ́ bí àwọn ajínigbé àwọn bàbá àṣàlẹ̀ ajínigbé ni wọ́n. bẹ́ẹ̀ bá ti gbọ́ dájú kẹ́kọ̀ọ́ tó pé ẹ bá fọwọ́ kan lásẹ̀sì lásìkò tá a wà yìí bàbá àṣàlẹ̀ ajínigbé ni wọ́n. ẹ kọ́kọ́ gbé wọn kẹ́kọ̀ọ́ pamọ́ ẹ kọ́kọ́ tí wọ́n mọ́lé ẹ fi wọ́n pamọ́ sí tàbí nílẹ̀ ogun tó wà lẹ́yìn. bàbá wa Bọ́lá Ahmed Tinubu ààrẹ orílẹ̀-èdè ilẹ̀ Nàìjíríà ẹ̀yin lọ̀rọ̀ tó ẹ̀yin là ń ké sí ẹ̀yin là ń bá sọ̀rọ̀ ọ̀rọ̀ tó yín o. bàbá wa Bọ́lá Ahmed Tinubu àwọn wa bẹ̀ yín ni o àwọn bẹ̀ yín àwọn pè sí àkíyèsí ààbò ilẹ̀ wa a pè yín sí àkíyèsí ààbò ilẹ̀ wa o. níbi ọ̀rọ̀ dé yìí àkókò tá a wà yìí kọ́lá àárọ̀ tí òfin kan ẹnìkan bẹ́ẹ̀ kó là ṣe ń ṣe tó ogun bá ti dé gbogbo ọmọ ogun là máa ha fúnláṣẹ àti jagun Yorùbá bọ̀ wọ́n lọ́jọ́ ogun bá lé la rántí ọmọ líle. bàbá Bọ́lá Ahmed Tinubu àwọn bẹ̀ yín ni ẹ dẹ́kun ẹ bá wa fún àwọn jagunjagun ilẹ̀ wa láṣẹ kí wọ́n lè ní ìgboyà láti ràn wá lọ́wọ́ láti gbógun ti àwọn báńdíìtì tó dé yìí káwọn pàápàá lè bá wọn ṣiṣẹ́ pọ̀. ẹ jẹ́ kí n tàn mọ́lẹ̀ sí nǹkan kan fún yín òfin ọlọ́pàá kò mọ ogun òfin sójà kò mọ ogun òfin tíjọba Nàìjíríà lò lọ́wọ́lọ́wọ́ kò mọ̀ pé nǹkan jẹ́ ogun àmọ́ tó délẹ̀ yìí èpè la fi ń wọ èpè igi la fi ń wogi ẹ̀kọ́ gìrìwò ọ̀nẹ̀lẹ̀ gìrìwò ló lè kápá ẹ̀kọ́ gìrìwò àbálọ̀ ṣe palówe ìyẹn tó fi tọ̀rọ̀ dé dúró yìí kámúyọ̀gọ̀ sọ̀yọ̀gọ̀ ló lè dá yọ̀gọ̀ lára o. bàbá wa agbára ilẹ̀ wa ó ti ní í ṣe pẹ̀lú ibi tí ọjọ́ dé. ẹ dẹ́kun ẹ dẹ́bọ̀ tá a bá rí àwọn wèrè kan tó sọ pé ẹ bá fọwọ́ kan lásẹ̀sì ọ̀tá yín ni wọ́n o. ẹ wò wọ́n gẹ́gẹ́ bí àwọn ajínigbé àwọn bàbá àṣàlẹ̀ ajínigbé ni wọ́n. bẹ́ẹ̀ bá ti gbọ́ dájú kẹ́kọ̀ọ́ tó pé ẹ bá fọwọ́ kan lásẹ̀sì lásìkò tá a wà yìí bàbá àṣàlẹ̀ ajínigbé ni wọ́n. ẹ kọ́kọ́ gbé wọn kẹ́kọ̀ọ́ pamọ́ ẹ kọ́kọ́ tí wọ́n mọ́lé ẹ fi wọ́n pamọ́ sí tàbí nílẹ̀ ogun tó wà lẹ́yìn. bàbá wa Bọ́lá Ahmed Tinubu ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà gbogbo ẹ̀yin gómìnà wa gbogbo agbára bẹ̀ lọ́wọ́ yín ẹ pé àwọn ọdẹ wa mọ́ra ẹ rántí sọ̀rọ̀ jagunjagun wa àwọn àmọ̀tẹ́kùn wọn máa lo oògùn wọn gbàgbọ́ nínú oògùn lẹ̀ wa ẹ fún ọ ní lásẹ̀sì kí wọ́n jago ìlú ẹkùn látọwọ́ Sunday Ìgbòho ṣá ẹ fún Ìgbòho ní lásẹ̀sì o kó wọnú bó lọ kó lọ dàwọ́ níbo kó lọ lé wọn kó pa gbọ́gbọ́tẹ̀ wọlé. bàbá ẹ̀fẹ̀wọ̀ OPC ẹ fún ọ ní lásẹ̀sì o OPC látọwọ́ bàbá Gani Adams Ààrẹ Ọ̀nà Kakanfò ẹ lóògùn ọ̀fẹ́ o ẹ fún Ààrẹ Ọ̀nà Kakanfò ní lásẹ̀sì o kó wọnú bó lọ kó lọ dàwọ́ níbo ẹja fi náà wọ náà ẹja fèpè wèpè ẹja fi rin wo ni káfírin lórí ká lè bá àgbóhùn irin káfí gilugi ká lè bá àgbóhùn igi káfọ̀ pẹ̀lọpẹ̀ ká lè bá àgbóhùn ọ̀pẹ̀ ẹja bọ̀bàrà náà òtúrúpọ̀ ká lè bá àgbóhùn ọmọ tuntun ẹ̀dàpọ̀ ẹ̀dàpọ̀ àwọn àdẹ́kọ̀yà ẹ fún wọn ní lásẹ̀sì kọ́ wọnú gbó kọ́lọ́ lè gbógun ti àwọn báńdíìtì yìí ogun yìí ò ṣe é dánù kọjá ó lè lómẹtẹ ó lè tàn lórí àpáta ọmọ ẹ̀nà là rọ́síná ẹ̀dàpọ̀ ẹ̀dàpọ̀ àwọn tẹ́ ń wò yìí wọn ò lo ìbọn lásán wọn ń lo ogun bẹ́ẹ̀ ni tọ́wọ́ náà ń lò àwọn olóògùn lè lo kojú olóògùn alágbára ló lè kojú alágbára bàbá wa Bọ́lá Ahmed ọmọ Tinubu abẹ̀yìn ni ẹ báwọn àwọn alágbára wa yìí ẹ fún ọ ní ìgboyà kò sọmọ náà tó máa jọṣẹ o kò sí ológun ilẹ̀ wa yìí kan àbọ̀ ọ̀dẹlẹ̀ yìí kan tí ó dìde wọnú gbogbo lọ gbogbo ti báńdíìtì tẹ́ ẹ bá gba mọ́tò lè jẹ̀bi bọ̀ tẹ́ ẹ bá ẹ̀ pàwọ́ àwọn ó lè jẹ̀bi bàbá Bọ́lá Ahmed Tinubu alágbára ń bẹ ńlẹ̀ wa tààrà tẹ́ ẹ bá fún àwọn alágbára wa láṣẹ tẹ́ ẹ pé Sunday Ìgbòho ṣà tẹ́ ẹ fún ní ìlú ẹkùn pé tọ́ àwọn ọdẹ ìlú ẹkùn àfún ní àṣẹ ẹ lọ gbógun ti báńdíìtì ẹ tẹ́ ẹ pé bàbá wa Gani Adams Ààrẹ Ọ̀nà Kakanfò lógun ọ̀fẹ́ o tẹ́ ẹ pé OPC pé afro OPC nurses ẹ lọ gbógun ti báńdíìtì tẹ́ ẹ pé àwọn Àgbẹ̀kọ̀yà ẹ mọ̀ pàgbára ń bẹ ńlẹ̀ wa o ẹ mọ̀ pàgbára ń bẹ ńlẹ̀ wa sí ni wọ́n tu o torí pé gbogbo àwọn alágbára yìí làwọn orúkọ wọn lọ sí ilé Ifá àwọn orúkọ wọn lọ ilé Ifá lọ dábàá lórí orúkọ ẹgbẹ́ wọn ibi tó ìwọ fá ń bá yọ àwọn èrò ẹkùn lẹ́tọ̀ Sunday Ìgbòho wọ́n ti lọ sínú gbó láti lọ gbógun ti báńdíìtì kí ni ká ṣe tó fi lọ rẹ tó bọ̀ rẹ tó ṣẹ́gun sọ̀hún tó lókun ṣẹ́gun sọ̀hún tó gbogbo wọn kò lẹ́rú wà lé tó gbágbó ọ̀tẹ̀ wọlé tó ṣẹ́gun báńdíìtì pátápátá kí ni ká ṣe ẹbọ tí bàbá yàn wá àá lè ru ìkìlọ̀ tí bàbá wí àá lè fi ránṣẹ́ sí wọn ewé ifá tí bàbá yàn fún wọn àá fi ránṣẹ́ sí wọn wọ́n máa lò ó wọ́n lọ ni wọ́n bọ̀ ọ́lé àtúndá bàtà àwọn OPC náà pé wọ́n fá àwọn OPC lábẹ́ Ààrẹ Ọ̀nà Kakanfò Ìbà Gani Adams o àwọn náà tí wọ́n ń gbó lọ láti lọ lẹ́wọ̀n báńdíìtì báyìí kí ni ká ṣe tó fi lọlé tó fi bọ̀ ọ́lé ìfọ́ tó yàn wọ́n lẹ́bọ àtúrú ẹbọ ọ̀hún ewé ifá tí bàbá yàn wọ́n àá fi ránṣẹ́ sí wọn ìkìlọ̀ tó jẹ́ tiwọn àá fi lé wọn lọ́wọ́ àwọn náà lọ ni wọ́n bọ̀ ọ́lé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tó bá jẹ́ ẹgbẹ́ mẹ́wàá lẹ̀ báwa ẹ̀ ẹgbẹ́ mẹ́wàá yẹn làwọn máa bá ṣiṣẹ́ pọ̀ nínú ilé wa ẹgbẹ́ mẹ́wàá yẹn làwọn máa dábàtà máa rúbọ fún tí wọ́n lè lọ ní kí wọ́n lè bọ̀ wọlé ìjẹ́ yìí ti di iṣẹ́ àjọṣe ṣùgbọ́n kò gbọdọ̀ jẹ́ àbíṣe tábàdábà àwọn ọlọ́pàá ilẹ̀ Nàìjíríà sì pé wọ́n fẹ́ lọ sóko báńdíìtì ó kọ́ lọ ẹgbẹ́ bọ̀ ni o tí bàbá yàn wọ́n lẹ́bọ tó ní kọ́ fi wé fákun
ta láàbìwé fa ránṣẹ́ sí ọlọ́pàá máa léwé fa ọlọ́pàá máa gbàwé fa lò lọ́wọ́ wa òfin yóò sọ pé ọlọ́pàá gbàwé fa lò lọ́wọ́ wa òfin wọ̀nyí ni àṣemọ bá ṣe fẹ́ jọ bára wa lò a lè jọ rọra wa lọ́wọ́ láti ètò ìṣẹ́gun kókó mọ́kó wa lọ ọ̀rọ̀ tá a lè gbà rọra wa lọ́wọ́ pọ̀ ọ̀rọ̀ lè yóò ṣe dúró wò bàbá wa ẹ dápẹ́ gbà wá bàbá wa Bọ́lá Ahmed Tinubu ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà ẹ gbà wá àṣẹ yín là ń dúró dè Ọlọ́fẹ́ Àjàláyé ó ti pàṣẹ pé kí gbogbo oníṣẹ̀ṣe ó dìde kábàjẹ́ gbogbo kólẹ̀ Yorùbá lọ àmọ́ ẹ̀yin lẹ ní àṣẹ àwọn ọdẹ tó fẹ́ wọgbó ẹ̀yin lè máa fún wọn ní agbára àti wọnú gbó lọ ẹ̀yin lè máa yẹ fáwọn àwọn tọ́wọ́ fi mọ̀ pé ẹgbẹ́ mẹ́wàá lẹ́yọ́ṣẹ́ ni àbẹ́gbẹ́ 12 ẹ gbàgbé pa pé ẹgbẹ́ 3 fẹ́ ṣe pọ̀ náà ẹ jẹ́ ká tó gbàgbé pa yẹn ẹ jẹ́ àkọ́kọ́ fún gbogbo ọláṣẹ kọ̀kọ̀kọ̀kọ̀ OPC àṣẹ rẹ̀ rèé ìlú ẹkùn àṣẹ rẹ̀ rèé àmọ̀tẹ́kùn àṣẹ rẹ̀ rèé àgbẹ̀kọ̀yà àṣẹ rẹ̀ rèé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bẹ́ẹ̀ wọn mi ìbá tún kóra wọjọ́ nígbà mìíràn agbára ń gùn wá ńlẹ̀ wa ẹnìkan kì í fẹ́ ṣẹ́rú ẹnìkan bàbá Bọ́lá Ahmed Tinubu bẹ́ẹ̀ ni tẹ́ bá dúró de pé ẹgbẹ́ méjì lọ papọ̀ ẹ̀kọ́ lọ tò sẹ́yìn ẹnìkan kò lè pọ́sibù kò lè wọ́ọ̀kì ìyẹn pé ló máa mú ẹ̀bọ̀dẹ̀ wá ìyẹn máa bí ẹ̀bọ̀dẹ̀ nínú bàbá lọ́wọ́ àgbàkọ́ ọ̀gá ni mí ò lè jẹ́ ká ní ṣẹ́ṣe ṣùgbọ́n gbogbo tó bá lágbára tó dọ̀rọ̀ wá lọ́wọ́ tó bá ti kó kágọ́sì jọ tó bọ́ta ẹ fún wọn lágbára tí wọ́n lọ ṣe àkàṣe ẹ fi òfin lé òfin náà la fi ń ṣèlú gbogbo ẹ̀dá bá ti fún lásẹ̀sì yìí o ilé ìdá bá ti bá wà bàjẹ́ lọ́wọ́ rẹ̀ àbásìsì lásẹ̀sì ẹ̀ ni àmà gba lásẹ̀sì lọ́wọ́ àti máa fàyà tiẹ̀ tánu tó náà gba lásẹ̀sì tẹ́lẹ̀ tó bá gbà padà lọ́wọ́ rẹ̀ kò tẹ́ tó bá fẹ́ kọ́ gba lásẹ̀sì padà kò tẹ́ tó bá fẹ́ kọ́ lásẹ̀sì lọ́wọ́ òun kálukú ló bá mẹ́tẹ́lì jápíọ̀ ẹ̀ ìlú yà á túbà á túnṣe wà bàjẹ́ á dópin agbára bẹ́ńlẹ̀ wa tààrà ṣùgbọ́n ìbẹ̀rù bojo òde á lò ó ilẹ̀ wọn ṣe lè bí tẹ́lẹ̀ bí pààyàn gbé ṣùgbọ́n ìbẹ̀rù bojo àìlátìlẹ́yìn ẹ̀yìn ìjọba wa kò jẹ́ kó ṣeé ṣe ẹ gbàgbọ́ nínú gbogbo tá a nílẹ̀ wa ọmọ Yorùbá ní bàbá wa Bọ́lá Ahmed Tinubu ẹni láti gbàgbọ́ nínú agbára lẹ́wà fọ̀ náà wo tó lọ́mọ lẹ́wà ní yín ẹ mọ̀ agbára bẹ́ńlẹ̀ wa ẹ̀sìn mọ́ ti jẹ́ ogun ẹ dákun bí òkú bá kú lọ́nà tí ò lẹ́tọ̀ọ́ tá a bá kí òkú mọ́lẹ̀ tá a bá lọ ró òkú náà gbogbo tó bá pa òkú yìí ni òkú yìí ó pa fara ẹ̀ nínú agbára lẹ̀ wa ni kẹ́gbẹ́ kájí ni gbé jíyàn kan gbọ́dẹ̀ pa ó fòkú ẹ̀ gbẹ́tẹ́gbẹ́ títì àtẹ̀gbẹ́ òkú ẹ̀ alẹ́ ró òkú ẹ̀ láti lẹ́yìn ìjọba láṣẹ tó bá ró òkú yìí òkú yìí á jà gbogbo bá dìtì tó mọ pa ikú ẹ̀ lókú yìí máa padà nù agbára bẹ́ńlẹ̀ wa bàbá Bọ́lá Ahmed Tinubu ẹ dákun àsìkò tẹ́lẹ̀ lu agbára lẹ̀ wa lé o ẹ dákun ẹ jẹ́ ká kọ́kọ́ gbé mo yìn bẹ́ẹ̀ lọmọkùnrin ṣe ẹ ṣe bẹ́ẹ̀ akíkanjú ọkùnrin ogun má padà má wẹ̀yìn má nìṣó àwa wà lẹ́yìn ẹ máa lọ à ń bọ̀ lẹ́yìn ẹ ẹ bọ̀ ọ̀la fún ètùtù rẹ̀ á dà ogun ò ní kó ọ lọ àwọn òfin ẹlẹ́ o nígbà kankan a sì ní padà lẹ́yìn rẹ nìṣó àwà lẹ́yìn rẹ o nìṣó tẹnabọ́ gbìyànjú má dúró wo ṣe ni kó wá agbára rí kó fẹ́ agbára pé tó wà lẹ̀ má dúró lé takotosa ọ̀yọ́mọlúwàbí o ibi líle là ń bọ́ ọmọkùnrin o. bàbá wa Ìbà Gani Adams Ààrẹ Ọ̀nà Kakanfò lóògùn ọ̀fẹ́ o ẹkúṣẹ́ takuntakun ẹkú fọmọ èèyàn ṣe àgbúrò yín àwọn lẹ́yìn yìí ni pé ẹ bá jọlọ àwọn èèyàn wà lẹ́yìn yìí o ẹ nìṣó ọkùnrin ńlá ọkùnrin wàwà wowó ẹ pe gbogbo OPC káàkiri àgbáyé ẹ sọ fún ọkọ ogun ya ajínigbé ò gbọdọ̀ fẹsẹ̀ nílẹ̀ Yorùbá tó lọ láti ní gẹ́gẹ́ bí akọni ni yóò bí gbogbo ayé ò bá mọ̀ rírì yín àwa mọ̀ rírì yín bí gbogbo èèyàn ò bá kí yín àwa ń kí yín nítorí pé kò rọrùn a lè dédé bọ́ta láì jẹ́ pé àgbàṣe àwọn làwa mọ̀ pé bí èèyàn bá bẹ́ẹ̀ ìyà nílẹ̀ Yorùbá jíjẹ ìyà á jẹ ìyà burúkú oṣù àtúntò má já jìyà ẹ ní jìyà o ìyà ò ní jẹ yín aburú òní pọ̀ yín iṣẹ́ dé ọmọ aláṣẹ jẹ òun dé ọmọ aláṣẹ là iṣẹ́ dọwọ́ yín o Ìbà Gani Adams ẹ pa àwọn ogun yín jọ ogun bandit yìí kò gbọdọ̀ kó wa ogun bandit tó gbọdọ̀ fẹsẹ̀ nílẹ̀ wa wọ̀ ẹ jẹ́ kọ́mọ̀ kan ti ṣílé wọ̀ ẹ jẹ́ kọ́mọ̀ kan ṣílé yà ẹ wọ́ gbọ́dọ̀ ẹlọ́dẹ àwọn oníbòdìbò àwọn òfẹ́ bọ́ tì yín lẹ́yìn bẹ́ẹ̀ ni àlìfín ilẹ̀ o ó ti di ṣíṣe iṣẹ́ ti dé ọmọ aláṣẹ jẹ òun ti dé ọmọ aláṣẹ là àwa náà dúró tẹ̀pẹ̀tẹ̀pẹ̀ láàbì jagunlẹ̀ yìí iṣẹ́ dọwọ́ yín o gbogbo ẹ̀yin security ilẹ̀ wa ẹ̀yin ọmọ ogun ilẹ̀ Yorùbá ẹ dìde iṣẹ́ ìwúlò yín ló délẹ̀ yìí kálukú ló lọ́jọ́ tiẹ̀ ẹ dìde o ẹ dìde ẹ ṣiṣẹ́ ìwọ tó fẹ́ lọ tò lẹ́yìn Ìbà Gani Adams lọ tò lẹ́yìn Ìbà Gani Adams ìwọ tó fẹ́ lọ tò lẹ́yìn Sunday Igboho lọ tò lẹ́yìn Sunday Igboho ìwọ tó fẹ́ lọ tò lẹ́yìn Àmọ̀tẹ́kùn lọ tò lẹ́yìn Àmọ̀tẹ́kùn ìwọ tó fẹ́ lọ tò lẹ́yìn Àgbẹ̀kọ̀yà lọ tò lẹ́yìn Àgbẹ̀kọ̀yà ibi yóò kó fẹ́ tó ṣe wọ́n tó dẹ̀ fẹ́ fún kánkọ̀sì jọ tó mọ̀ pàgbára ń kùn ọ́ lọ fún kánkọ̀sì jọ kó béèrè fún láńsẹ̀sì lọ́wọ́ ìjọba wa fún yín lásìkò yìí bàbá Bọ́lá Ahmed Tinubu bá fún yín lásẹ̀sì lásìkò yìí tó wọ́n fẹ́ ká jagun yìí tá a bá wá jagun yìí tá a bólú nígbàdúgbò bá wá dé àbá fọ́ọ̀mù ìṣọ̀kan alágbára ilẹ̀ Yorùbá àbá fọ́ọ̀mù ìṣọ̀kan alágbára ilẹ̀ Yorùbá gbogbo àwọn jagunjagun lórí wa wà ń bẹ̀ a máa wá ṣètò ìdìbò a ṣe máa lo ipò náà ọlọ́dẹ fún wa lò àbá bàbá yẹn máa gbé jókòó ọlọ́dẹ fún wa gbé jókòó àbá bàbá yẹn máa tó ọlọ́dẹ bá fún wa tó eléyìí ni mò ń bẹ̀ wá fún gbogbo alágbára ilẹ̀ wa ẹ̀yin ọmọ ogun ẹ̀yin jagunjagun ẹ dìde náà àsìkò yìí kó là ń bára wa jà tẹ bá pàdé lójú ogun ẹ kíra yín ẹ tún máa fọ́ síbò lẹ́tọ́ tẹ̀síwájú bẹ́ẹ̀ bá yín lójú ọ̀nà ẹ kíra yín ẹ má jà aṣọ̀tá ara wa àsìkò yìí ẹja bára wa ṣe pọ̀ ìmọ̀ ní kẹ́nìkan lọ tó sábẹ́ nìkan tó níyẹn máa le díẹ̀ ìmí mọ̀ nípa ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá a lè dédé ṣerú ara wa agbára máa gun gbogbo wa tọ́gbà tí mo jogún lé mi kọ́ ni wọ́n jogún lé ẹ agbára kálukú wa ní ọ̀tọ̀ọ̀tọ̀ ṣùgbọ́n bí gbogbo alágbára yìí ẹ dìde pẹ̀lú àwọn ọmọ ogun yín ẹ dìde pẹ̀lú àwọn ọmọ ogun yín ẹ fọ́ sí jù ẹ fọ́ sí gbẹ́ ẹ gba lóko lọ ẹ lé bandit jìnnà ẹ má jẹ́ káwọn bandit ó lágbára lórí wa ẹ má jọ fẹsẹ̀ múlẹ̀ ń bí ẹ dìde ẹ dìde ogun ti ya ẹ dìde ogun ti ya Àjàyí lẹ́sìn fún gbọ̀n òun ṣe o ogun Àjàyí lẹ́ máa jà o ẹ ní gbé sógun o ẹ ní jagun kú sógun ẹ ní gbé sójú ogun ẹ lọ rí ẹ bọ̀ rí ẹ ti ń ṣe tẹ́lẹ̀ ẹ má sùn ẹ dìde báyìí a ti ń béèrè àṣẹ lọ́wọ́ ìjọba fún yín kí ẹ lè ní ìgboyà láti rìn
tẹ́yìn pẹ̀lú àwọn ọlọ́pàá lè jọ ṣiṣẹ́ pọ̀ torí pé àjèjì ọwọ́ kọ̀ọ̀kan lórí o ẹ má dàṣẹ́ ṣe o ẹ ṣiṣẹ́ pọ̀ pẹ̀lú àwọn fọ́ọ̀sì wa o ṣe mọ̀ pé ẹnìkan kì í dálù ṣe àwọn fọ́ọ̀sì wa àwọn ti ní láńsẹ̀sì gidi àwọn la gbé iṣẹ́ lé lọ́wọ́ ṣùgbọ́n tó pé wọn gbàgbọ́ nínú ogun àwọn gba tírénì wọ́n tẹ tírénì wọ́n mọ̀ bá ṣe lè mólè wọ́n mọ̀ bá ṣe lè lé ogun wọ́n mọ̀ bá ṣe lè rìn lójú ogun ṣe mọ̀ bẹ́ẹ̀ yín ò gba tírénì òru yẹn ṣùgbọ́n ogun wà ogun abẹnú gbọ̀ngàn ogun tẹ́yìn ní táwọn ò ní lẹ́ fi jù wọ́n lọ o ogun tẹ́yìn ní tí sójà ò ní lẹ́ fi ju sójà lọ o ogun tẹ́yìn ní tọ́lọ́pàá ò ní lẹ́ fi ju ọlọ́pàá lọ o ogun tẹ́yìn ní táwọn ọlọ́pàá orí omi tọ́ ní lẹ́ fi jù wọ́n lọ o ẹ̀yin wá gbìyànjú kẹ́ wá ṣiṣẹ́ pọ̀ pẹ̀lú wọn kí ìmọ̀ tiwọn pẹ̀lú tiyín ó papọ̀ kẹ́ lè jagun ṣẹ́gun o ìjọba orílẹ̀-èdè Nàìjíríà ẹ bá wa ṣe lè pọ̀ bá wa sọ wọ́pọ̀ gbogbo àwọn sójà tó jẹ́ pé wọ́n wà ní zone by zone wọn battalion by battalion ẹ jẹ́ kí àwọn ọ̀dẹ̀ wa bá wọn ṣiṣẹ́ pọ̀ kọjọ wò bẹ́ lọ kọjọ wẹ̀ bẹ́lẹ̀ kọjọ jagun yìí tẹ bá ní ẹ̀fẹ̀ kọ́pẹ́sì àwọn ọlọ́dẹ wọn jẹ wa ogun yìí òṣogbo àjájá o ogun ti fẹ́jú o tó ti ń di pé èèyàn ń gbé wọ́n wá wọ́n dìwọ́ wọ́n ń béèrè ojúlówó owó gidi lọ́wọ́ wa bílí téèyàn ò lè pa ẹ̀yẹ mẹ́ta lórí àwọn akọ́ṣá owó tó ṣòro rí ni ẹ̀dá kùn tálámọ̀ tí ó kàn ohun burúkú ò ní kàn wá aburú ò ní kàn ní kankan wá iṣẹ́ dé ọmọ aláṣẹ jẹ bàbá Bọ́lá Ahmed Tinubu gbogbo gómìnà ilẹ̀ wa pátápátá ọ̀rọ̀ ìkànnì o ẹ fún wọn alágbára ilẹ̀ wa láṣẹ kí wọ́n darapọ̀ mọ́ wọn sójà àwọn ọlọ́pàá yín fọ́ọ̀sì yín gbogbo gbọ́dọ̀ jagun yìí àwọn lóògùn ẹ̀yin níbọn àwọn lóògùn ẹ̀yin níbọn tíbọn àti ògùn bá kojú bandits wọn á jẹ bandits ó dọwọ́ yín o ó dọwọ́ yín o ó dọwọ́ yín o lẹ́ẹ̀kan sí ẹ̀yin tí ń bá dárúkọ rẹ̀ nínú ẹ̀yìn olórí ẹgbẹ́ kankan yẹn má bínú mi ò mọ̀ yín ni o ṣe mọ̀ pé ó milẹ̀ jura wọn lọ gbogbo alamọ̀ pé Sunday Igboho ṣá ó baba dami ló dá ẹgbẹ́ ìwé ẹkùn sílẹ̀ òkìkí kọ̀ ó milẹ̀ ayé gbọ́ amọ̀ fóun ló ní ìwé ẹkùn gbogbo ayé ló mọ̀ pé bàbá wa Ìbà Gani Adams Ààrẹ Ọ̀nà Kakanfò àwọn ni wọ́n ní OPC ẹgbẹ́ Odùduwà ọmọ Odùduwà àwọn ni wọ́n ní OPC àwọn ni wọ́n ní so tó bá rí bẹ́ẹ̀ Odùduwà People Congress àwọn ni wọ́n ní òkìkí rẹ̀ kàn ó milẹ̀ ayé gbọ́ amọ̀ pé Àgbẹ̀kọ̀yà ń bẹ ní láti ìgbà tó ọjọ́ láéláé ṣùgbọ́n àmọ̀ pé lágbẹ́jáde wà ní díẹ̀ tàbí tàmẹ̀jù ó kọ̀ wà kélékèlé ní ìmọ̀ bó ṣe lẹ́ má bínú wà kélékèlé má bínú ó ṣe kó ní bọ́dì kéde má mọ̀ o gbogbo tí bọ́dì ẹ̀ bá wà ẹ̀ṣẹ̀ kan ní ìmọ̀ lórí yín ò jẹ́ kí n dárúkọ yín o Àmọ̀tẹ́kùn bẹ nípínlẹ̀ Ọ̀ṣun nípínlẹ̀ Ọ̀yọ́ ó ti ń fẹsẹ̀ rinlẹ̀ gbogbo orí eléyìí à ń bẹ ẹ̀yin àgbààgbà ẹ dákun tí n bá dárúkọ yín tẹ́ wà nínú ẹgbẹ́ kọ̀ọ̀kan yìí abẹ́yẹn tẹ́jú olùdásílẹ̀ ẹgbẹ́ abẹ́yẹn tẹ́jú lórí ẹgbẹ́ yìí wọn ò fi ṣàbùsí o wọn ní ṣàbùsí lápapọ̀ odò ọmọ àjàgùnmọ̀lẹ̀ ní wá àwọn ò gbọdọ̀ ṣe àbùsí o ọmọ àjàgùnmọ̀lẹ̀ a ò gbọdọ̀ ṣe àbùsí kankan báyìí kò gbọdọ̀ tẹnu wa jáde o à ń bẹ̀ yín àtúntún yín bẹ̀ gbogbo ẹ̀yin alágbára jagunjagun lẹ̀ wa ààbò lẹ̀ wa jẹ yín lógún ẹ̀yin lẹ́ẹ̀ kọ̀ọ̀kan ṣe pákí ìjọba tó wúbi tẹ́ wa bó ṣe ń ṣígbà láíláí náà nù èèyàn kan ní òkọ̀ọ̀kan máa ṣe wàhálà lọ ìdúbọ̀ tó gbé ọ̀rẹ́ mi lélẹ̀ yẹ ká fílẹ̀ ní nonsense ẹni tí gbọ́n ti fún gbogbo nonsense tó ti rẹ́jísítà ẹgbẹ́ tó ti rẹ́jísítà ìwé ẹkùn ti ń ṣe wàhálà lọ wọ́n ti fòkìsì nonsense tó ti rẹ́jísítà OPC wọ́n ti ń ṣiṣẹ́ ribiribi ayé ti ń rí wọn so wọ́n ti tọ́ sí nonsense láti gbà so gbẹ̀yẹ lágbára ìlọ́jẹ́ wa ẹ̀bọ́ta ẹ̀ rẹ́jísítà ẹgbẹ́ yín tẹ́ bá lè tò lábẹ́ ẹnìkan rẹ́jísítà ká mọ̀ yín ẹ ṣiṣẹ́ takuntakun ká da yín mọ̀ àsìkò tá a wà yìí làá máa lágbára o àsìkò tá a wà yìí làá máa lágbára o ìgbàṣoro làá mọ̀ lẹ́wọ̀ iṣẹ́ kan yìí o kò ní burú fún yín o kò ní bàjẹ́ fún yín ẹ̀yin ọmọ ọlọ́mọlẹ̀ ẹ bá wa ṣí àpúgàmù yìí dáadáa ẹ̀jẹ̀ òdìlé kótó kókó kan bàbá Bọ́lá Ahmed Tinubu lára kọ́ ni mọ̀ pé iṣẹ́ yìí ò ṣe é dá ṣe fẹ́ nìkan gbogbo alájọṣe báyìí ó ti di àjùmọ̀ṣe gbogbo wa o ó ti di àjùmọ̀ṣe iṣẹ́ gbogbo wa o àpapọ̀ ojú bẹ́ẹ̀ ti ṣe tán àwọn ọmọ Àjàgùnmọ̀lẹ̀ ti ṣe tán láti dúró tì wọ́n bí ké láti wà lẹ́yìn wọn bí ké láti rí pé ìjì ò jà wọ́n láti rí pé àwọn ọmọ ogun wa wọ́n lọ rí wọ́n bọ̀ rí wọn ò fọwọ́ gún wọn ò fẹsẹ̀ gún ayé ò yan wọn ìràwọ̀ wọ́n ti dúró láti ṣèyí ṣùgbọ́n kí ìjọba fún ọ láńsẹ̀ kíṣẹ́ ilé ìyá wọ́n dúnkòkò mọ́ ọmọ mọ́lẹ̀ ìkòkò yìí ti wá pọ̀jù ọmọ ọ̀lẹ́ rìn mọ́ ìjọba ìlú ti ń bá àwọn èèyàn láti rìn nínú ayé kí ló dé àti ìṣèpé kò sàgbà ńlẹ̀ wa yìí ẹ̀yin ìjọba ẹ̀ pàwọ̀ àwa ẹ̀ jẹ́ ká gbára lu ẹ má jẹ́ káwọn tí ò tó wa máa mú kọjá lórí wa mọ́ ó dọwọ́ yóò bàbá Bọ́lá Ahmed Tinubu abẹ́fẹ́ ní àṣà kan àfi àṣẹ ìjìnlẹ̀ látọ̀dọ̀ yín bí ọba bàbá wa ọba Adéyẹyè ó ṣe gorí ìtẹ́ ó pàṣẹ tó ṣíkú fún wa ẹ lo kọtẹ ní ẹ lo èpè ẹ lo ẹ̀yin náà ẹ bọ́ta ẹ pàṣẹ ẹ fún gbogbo ní láńsẹ̀nsì kọlọ̀jagun ẹ tó bá ṣílò ẹ withdraw láńsẹ̀nsì yẹn náà yẹn ò lè fún yín láwọn kò lè láti withdraw ẹ bí tó tẹ̀ dé ẹ̀tẹ̀ kọ́kọ́ sáré fún láńsẹ̀nsì tó wọ́n lè ní freedom ẹ ló bá máa bà wọ́n láti jagun ẹ mọ̀ pé orí ogbodò tún dibi náà orí ogbodò dibi tó kó lè má bàa dibi mọ́ wa lọ́wọ́ ẹ ṣe àbójútó rẹ̀ gidi o ẹ̀yin bàbá wa Bọ́lá Ahmed Tinubu ó dọwọ́ yín o ìrànlọ́wọ́.